يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأنزل علينا ظل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين أكرم الخلق وعلم القلم ما لم يعلم وعلم الإنسان كذلك ما لم يعلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أقول لكم الله سبحانه وتعالى توجد المسلمين أتوقفوا تجاوزني وكمنوا وملي النبي صلى الله عليه وسلم تجا النبي بينك تنطر غير سجود من بوجه رمت على تلكون كاس جرفان النبي صلى الله عليه وسلم أتي أولا في الصحابة كي أولا بلما توسك بلوان النبي صلى الله عليه وسلم في يوم القيامة لني تجا ọjọ́ kìíní lọ́dọ̀ àwọn míì nínú Muharram ọjọ́ tí ọjọ́ kẹwàá lọ́dọ̀ àwọn míì nínú Muharram ó sì di ọjọ́ kẹsàn-án lọ́dọ̀ àwọn míì nínú Muharram tí àwọn kan pè tí wọ́n ní 30 September 2017 àwọn bíṣì ní mádàlá hadith lẹ́yìn tí ó bọ́lá Allah subhanahu wa ta'ala wípé ààbìyẹ ààbò inú ẹ̀rù tí ń wá ojúlé ọ̀nà tí sì ń wá ìlẹ̀kùn lórí tí a nábì fi ilẹ̀ eré ìtọ́pẹ́ fún wa. Allah subhanahu wa ta'ala gbogbo ń táwọn wá lékè àtàwọn tí wọ́n dálẹ̀ àtàwọn táwọn akẹ́kọ̀ọ́ bẹ̀ mọ́jẹ́ kankan jẹ́ ìrìn àlórí láyé àtàlùkíyàmà yóò jẹ́ ìrìn wa ni bí haqqi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. بالاختصار الشديد وقت كان لا تقبل أبدا من قدرت شوي
àgbòní kọ́ta sára insha Allah. Tọ́pìkì wa náà ni kashfu shubuhat, ìṣípayá àwọn ìrìnjú. Kashfu fọmọ láti di sí ìlú kashafa, masdar rẹ̀ náà nìyẹn. Ṣubuha ó ní ìrújú kan, tí ìrújú bá pọ̀ wọ́n ní ṣubuhat tàbí ṣuba. Ìṣípayá àwọn ìrújú, ìsísọlójú àwọn kò yé tó so mọ́ al-Isra wal-Mi'raj. Al-Isra asra wa sara wọ́n túmọ̀ ara wọn. Sàrọ̀ kéyìn òrìrì òru, ẹni tí ń rìn òru sáárí tí wọ́n bá pọ̀ ẹ máa pè wọ́n ní sùrọ́ọ̀tù. Ṣùgbọ́n a tún wá ní sàrọ́ọ̀tù mi bí fátì ìsìn. Ẹni tó bá jẹ́ mọ́gàjì bí kan tó jẹ́ olórí ó ní sàrọ́ọ̀tù lẹ́kọ̀ọ́. Sùrọ́ọ̀tù ó ní kọ̀tọ̀pọ̀ tí ń ṣèrìn àjò lóru tó já mú sáré. Irú rẹ̀ wọ́n láyé pẹ̀lú ọlọ́wọ́ rọ́ọ̀ín ẹni òrókè tí ń dára rùhátù iná tó pọ̀ sí kí ni o kọ́ọ̀bín ẹni òrókè tí ń dájọ́ ìgbìmọ̀ àwọn adájọ́ kí lámọ̀ fi hàn kùdọ́ọ̀tù rọ́ọ̀mín ẹni òrókè tí ń tapà àbí ń tàǹkẹ́ mọ̀ǹkan tí wọ́n bá pọ̀ nǹkan rùmátù ó ní wọ́n fi ń pe òkè tí ń bẹ ní Uhud tí àwọn akílùkọ rẹ̀ dúró ń bẹ̀ wọ́n ń pè ní Jabalu Rumat bó ti ẹ̀jẹ̀ pé ìṣòro mìíràn àwọn àfáà pé òkè tó súnmọ́ gangan tẹ̀sán tó ní Jabalu ti hàn bóńjọ́ náà ó kó ẹ̀gẹ́gẹ́ tó ní Jabalu Rumat Jabalu ayir ni ṣùgbọ́n àlàkù ní ìtàfẹ́fà yọ ni wípé al-Isra asra ó mú rìnrìn òru al-Isra ìmúnirìnrìn lóru wal-Mi'raj ìrúj kéèyàn máa gòkè lọ láti máa ń sọ pé Allah subhanahu wa ta'ala ìwọ ló ní máa yanzilu minas sama wa ma ya'ruju fiha gbogbo tí ń sọ̀kalẹ̀ bọ́ sánmà kọ̀ọ̀sẹ̀yìn rẹ̀ èyí tí ń sísàlẹ̀ náà lóòkè tí ń àrọ̀já al-Mi'raj wọ́n tún wá ń lò fún ládà wọ́n lò fún kí ni o ládà ìzán nǹkan méjìlá wá fẹ́ papọ̀ báyìí ìmú ànábì rìnrìn òru láti Mákà lọ sí Jerúsálẹ́mù ṣe ńlá ní àpapọ̀ tó fẹ́ dẹyọ kẹyìn láti Jerúsálẹ́mù ọwọ́ akọrí sí sánmà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kí ni tó gùn dé Jerúsálẹ́mù kí ni tó gùn dé sánmà. Àwọn tọ́pìkì kò ní yé àfi tá a bá ń sọ ọ lọ tá à ń sọ ọ lọ. Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ ńlá tó fẹ́ kọ́ wa ó gbà sàn dìde lójijẹ́. Al-Isra wal-Mi'raj ó ṣẹlẹ̀ sí ànàbì nígbà tó di ọmọ 50 years. متى وقع الإسراء والمعراج لما بلغ رسول الله صلى الله عليه وسلم 50 من عمره nígbà tí ànábì pé ọmọ 50 years a jẹ́ wípé tí wọ́n bá bí alẹ́ ìsábà ti báyìí ò mọ́ tí wọ́n bá bí alẹ́ pé ọdún wo òun ní ìsìláàmù dì tí ànábì fi dẹ́ntọ́lọ ní jẹ́ǹgbọ̀ lálejò àjẹpọ̀dún mẹ́wàá láàmà wíbáwò a wà ní qabla 3 سنوات من هجرة رسول الله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة حدث الإسراء والمعراج. أكو متى tọ́lọ wọ́n sọ fún ànábì pé wọ́n ní Mẹ́kà gbẹ́ni ẹ̀sá máa lọ Mẹ̀dínà ìlọ́tẹ̀lẹ̀ ṣùgbọ́n kí ni tọ́lọ ti fi sábà bí rẹ̀ alìsọ̀tàlám ọlọ́sítọ́ yìí ká máa gbé pété ọlọ́sítọ́ ọlọ́run fún wa dípò tí wọ́n gbà òkò ní àkókò
wọ́n lẹ̀ lóko tó fi di pé gbogbo gìgísẹ̀ rẹ̀ lóko bá tẹ́jẹ̀ nsán ó ṣe ọlọ́run wà lórí ìbànújẹ́ yìí ń dé padà bọ̀ ọdún yìí òun náà níyàwó rẹ̀ kú ẹni tó jẹ́ pé gbogbo owó rẹ̀ pátá oko lẹ́fọ̀dá wa ọdún yìí òun náà tó ní ẹ̀gbọ́n bàbá rẹ̀ kú Abu Talib tó máa ń fi ìdíẹ́ mọ́gàjì fún ìdílé tàwọn sàfẹ́ràn ní Mẹ́kà tí ń fi ń dìfẹ́ǹdì oúnjẹ ọlọ́run orí ẹ̀lú kú oúnjẹ ọlọ́run wọn ń ronú ìbànújẹ́ mu gẹ́gẹ́ bí ànábì tó jẹ́ pé báṣárù ni Allah subhanahu wa ta'ala fẹ́ sọ fún mi pé ṣé n tí mo fún ọ yìí la utimanna hadha al-amr ń pè tí mo rán yìí ìrántí àbọ̀ èmi lèmi ó dùn òtí ọ mo ní máa fa nǹkan kan ṣe sábàbí fún ọ ṣùgbọ́n jẹ́ ń wá sun ọmọ mi kí n múnú rẹ̀ dọ̀ rìwáyà bá di mẹ́ta àkọ́kọ́ fúrìjà sáfù dẹ́yìtì wà á nàbí Mẹ́kà rìwáyà Anas nìyẹn mo wà Mẹ́kà lọ́dún náà lọ́hùn ọlọ́run bá sì sọ wípé kí òkè ilé mi kọ́ bẹ́pẹ̀ èèyàn tún nulẹ̀ wọ́n sì ń sísílì sísí ìtẹ̀mọ̀ tí ò yé mi àtẹ̀yìn ni o mo sì ń wo sánmà báyìí jàmáà èsù náà ní tí máa jọ ṣùgbọ́n dúpíkẹ́tì tiẹ̀ àwọn mẹ́ta ọ̀rẹ́ ni wọ́n náà ta màbára yìí náà ni wọ́n wá fẹ́ lọ rèé sí ògùn owó in tí wọ́n fà okò àjẹ̀nú ni ṣùgbọ́n gbogbo tí wọ́n lò wọ́n ó kó jọ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ parí gbogbo sẹ́yìn lọ́dọ̀ wọn ẹ̀jẹ̀ egbin tá a mẹ́ranko tí wọ́n ń pè légbin àwọn àgbàlagbà ni wọ́n mọ̀ ẹ̀jẹ̀ egbin ni wọ́n gbọ́dọ̀ fi hàn okò àjẹ̀nú ọwọ́ àdìsẹ́ wàhálà ìkànnì wọn wá ní lábà àtàwọn àwọn ọ̀gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n sàlọ́ fáwọn ọ̀dẹ lówó wọ́n ti fọ́n lówó lákùnrin nílò sí sáà afẹ́ kí àwọn alámẹ́rin ni o wọ́n sàkàtà bá wọn gẹ́ẹ̀tì ẹgbẹ́ ọ̀dẹ́gbẹ́ àwọn ti rí gbìmú láàyè o bóòlù kankan sẹ́ẹ̀sì mọ̀ pé ẹ̀jẹ̀ pẹ́ gbẹ àti kọjá bí wọ́n ṣe ń dún náà ni wọ́n mọ̀ lè jẹ́ lò wọ́n ṣàyọ̀dú wọ́n mi ẹgbẹ́ wọn dàmọ́lẹ̀ wọn dù wọ́n hàn tí wọ́n hàn tán wọ́n mẹ́tẹ̀ẹ̀ta bọ́ ọ́nù lé ó di kí wọ́n mọ̀ fa okò àlìjàn míì in tí ọ̀kọ́ ṣẹlẹ̀ táwọn lè pé kè pọ̀gbọ́n ìṣẹ́jú àwọn bá wo sánmà bí wà wọ́n ti kápánù fún olórí wọ́n sì kápánù wọ́n sí ojú wọn bẹ́ẹ̀ ni wọ́n kárí kó jẹ́ òṣìṣẹ́ kọ̀nfàmù kìíní káwọn máa bá ń sọ kì í gbọ́kọ́ ìjọba pò wọn mẹ́jọ kábàrà wọn ta níta gbangba ọ̀dà ó sì mọ́ náà ni nígbà tó ta fò sí lálọ́ kẹfí ẹgbẹ́ fò aṣọkẹ́ wọ́n sókè fò rí mọ́ ó ku síngilẹ́tì pa ṣòkòtò lọ ó kọ ọ̀nà àti síngilẹ́tì pa síngilẹ́tì lọ ìtí ó kú yìí ibi ó lè já sí ọlọ́run lóye ló ń kálukú bá fọ́nká bí ẹ ṣe hànà ọ̀sẹ̀lẹ̀ bá ní sálì jẹ̀nù lọ́nà òsì lọ́nà òfò lọ́nà àdánù anábì wa ní fúrìjà sáfù bayti wọ́n la àjà òkè léèmí wà ánàbì Mẹ́kà mùsùlùmí Mẹ́kà àríwáyà kan wá báyìí ìrìwáyà mi wá pé ilé Ummu Hani ni ànábì sunjana Ummu Hani yẹn Abu Talib ló bí òun náà ìrìwáyà mi ẹ̀kẹta baynama ana bil Hatim bil Hajar indal bayt láàrin bí mo ti wà bayna an-na'im wal yaqdan alẹ́ pé mo sùn àbí n tí sùn lọ́tán ní ẹ̀gbẹ́ Kaaba ní hijri Ismail bí mo ti lẹ́nu ìkàtó lẹ́nu tí ń ta mí ń pa jìdé wọ́n fẹ́ gbọ́ lálejò ìsánmà jama'a kí ni jámù láàrin rìwáyà mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ká mọ̀ sọ́wọ́ al-Isra wal-Mi'raj ṣé nǹkan kan náà ni wọ́n àbí wọ́n ṣe nǹkan kan náà wallahi wọ́n ṣe nǹkan kan náà àgbọ̀yọ̀ ṣùgbọ́n sígbà kankan náà méjèèjì tẹ́lẹ̀ ìsìláàmù àbúrò àwọn afá àwọn apá kan ní al-Isra'u ọ̀sẹ̀lẹ̀ ní Maka al-Mi'raju ọ̀sẹ̀lẹ̀ bàtà nàbì dé Madina àwọn apá kan ní méjèèjì al-Isra wal-Mi'raj méjèèjì ó ti ẹ̀sẹ̀lẹ̀ lẹ́yìn gbà tí ànábì ti di ànábì kan lẹ́yìn gbà tó ti Maka tó dé Madina ọ̀dà àwọn múrin ọrú yìí ogun sámà lọ yìí
ṣé biruhihi wa jasadihi aw biruhihi faqat ṣé gbogbo tó tẹ̀sẹ̀ àmì láti pé amú láti Mákà lọ sí Jerusalem ní sí Madina ṣé ojú oorun sẹ́mi rẹ̀ ní àmúrìn tó jẹ́ pé ojú rẹ̀ bí wà tó kiri gbogbo orin àbí àtẹ̀mí àtara ìlóbìnrin àwọn àfáà tó fi màsára wọn bẹ́ ṣùgbọ́n ká máa mú nùkútọ̀ tà nídìí in tó fẹsẹ̀ múlẹ̀ ní wípé àtàkì nẹ́bí bùsírí àtẹ̀mí rẹ̀ ò ní wọ́n mú lọ. àdìsáwọ̀ ní rọ́ọ̀d méjèèjì ṣẹlẹ̀ ṣáájú hijrọ́ ni bákan náà orúkọ nǹkan náà sì ní méjèèjì kí ni òun lọ ṣẹlẹ̀. Mẹ́kà òun rè lódìdí ẹ wo bí àmì ápù ìwà káwá fi wé haramu ọlọ́run haram Mẹ́kà gbogbo bí àmì káwá pé bí ní haramu níbo ní ń pè ní haramu àyọ̀wọ̀ Àbújá òní pẹ́sẹ̀ntì wá wà bí ṣùgbọ́n asọ́rọ́ọ̀kì òní haramu rẹ̀ ṣé wọ́n mọ̀ pé gbogbo asọ́rọ́ọ̀kì náà kọ́ tó ní ha òun kọ́ ni wọ́n kọ́ lédè asọ́rọ́ọ̀kì náà sáà ní sáyẹ́ǹsì tí wọ́n bá ti gẹ́ẹ̀tì wọ́n tẹ̀ máa lọ ibi ilé Àbújá ń wà gẹ́gẹ́ káwá tuwé Masjidul Haram kéèkéà gbogbo bóre Àbújá ẹgbẹ́ gbogbo Mẹ́kà fún ibi asọ́rọ́ọ̀kì rẹ̀ fẹ́ǹsì ayọ̀ fẹ́ǹsì bẹ́ẹ̀ ibi ilé wà náà ìtún bẹnu rẹ̀ àwa pé ibi ilé wà gẹ́gẹ́ ẹ pè ní Masjidul Haram kìkìyà òtìkìyà fẹ́yìn tọ́bọ̀ wá jẹ́ pé haramu rẹ̀ ó kó gbogbo bí àwọn nẹ́bì tí ń gbé ń gbà náà ìgbìlẹ̀ wọ́n wà inú haramu ọlọ́run lọ́wà haramu ní sì rẹ̀ mọ́sálásí náà tó débẹ̀ ìlú ọ̀pàtẹ́ pé wọ́n wọ́n sáti díẹ̀ wọ́n wá ń fẹ̀ sí inú ọ̀run náà yẹ̀ sí wà tá a bá ń bọ̀ láti Jeddah wá wọ Mẹ́kà in tó tó ìrìn ibi sí olódó kátódé Kàábà gẹ́gẹ́ a sì ti wà ní haram ọlọ́run tó jẹ́ pé gbogbo àwọn ilé tí wọ́n kó sínú ààyè o irú ládátà ń gbà níbi ìrun tá ń kí ní haram òní ń gbà mẹ́ wọn ọ̀kan ní ládá tí wọ́n tó kírun ní haram nítorí pé pípọ̀ jẹ̀mọ́ ziyada náà nínú ládá ọ̀tán ṣùgbọ́n ní ẹ̀tọ́ alì kí ni Yorùbá 100,000 ládá ìlànà ìtàbá kírun ní mẹ́tàjẹ́ Mẹ́kà ìníwọ̀n ní kọ́lá bí ẹ̀yẹ́ ìlànà olé wọn ìntẹ́ tó kírun káàbọ̀ kàfin lọ́lá jù ọ̀lọ́dún wípé àwọn kírun náà kí ni o mọ́sálásí Mẹ́kà tó ní lápẹ̀rẹ̀ ibi mọ́sálásí wà rí haramu ọlọ́run ni ó débí gbogbo bí táwọn ìbínà wà ń gbé ń gbà náà gbogbo bí náà ń gbé o inú bó ní ń gbé inú haram ilé ànábì ń bọ̀ lọ́wà ilé ọmọ wa ní bọ̀ lọ́wà Kàábà kankan fúnra gángan o ojú haram wọ́n jẹ́ ànábì interpret wọ́n ṣe operation sí àkọ́kọ́ wàṣùkọ̀ sọ́dọ̀rọ̀ mẹ́gàgbìlì wọn nàbí wọ́n ti lọ lágbáyà rẹ̀ tí ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àwọn àfáà kan ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta lọ́gbọ̀ àwọn kan kí lákọ̀ọ́kọ́ ìtàtọ̀wà lọ́dọ̀ Halima Sa'diya lọ́wọ́ nìdí ẹlẹ́ẹ̀kejì ó ní láti bẹ́ẹ̀ ìdámà rọ́ọ̀hákọ̀ nùbúwà nígbàtà nàbí di pé ó kù díẹ̀ tí ó di ànábì tán tí wọ́n wá ń bá ní gọ́rù Hira wọ́n ní Jibrilu lágbáyà rẹ̀ apá kan àfáà ní kò fẹsẹ̀múlẹ̀ apá kan ní ọ̀fẹsẹ̀múlẹ̀ ẹ̀ẹ̀kẹta olùgbà tí ń lọ síbò sánmà wọ́n wá mú báyà nàbì wọ́n là wọ́n yọ ọkàn rẹ̀ lóde wọ́n fi sínú tán àwo tọ́fẹ̀jú tangara wáyé tí wọ́n láti sánmà wọ́n wá fẹ́ fọ ọkàn wọ́n wá ń fi omi zẹ́mzẹ́mì yìí fọ nígbà wá fọ̀ tán wọ́n wá dá ọkàn padà bẹ́ẹ̀ wọ́n wá kún ọkàn yẹn pẹ̀lú ọgbọ́n àti ìgbàgbọ́
wọ́n rán padà bí wọ́n ṣe rán padà tán àrẹ́bí dìde ìlọ́yà kájú ń bẹ̀yẹn. àwọn èèyàn kẹgbà lónìí wípé èèbò lọ́pọlọ ẹni tó lé èèbò lọ́pọlọ ìntọ́ bá gbà lérò òní ọjà àkílẹ̀ ọ̀rọ̀ yẹn. àwọn àṣìṣe kọ̀ọ̀kan báwọn èèyàn lẹ́nìí tọ́já wípé n ti ń bí wọn nínú wípé èèbò ní í ṣe wọn ò sì mọ̀ pé ànábì ló pilẹ̀ rẹ̀ sàrásálà. ìntọ́ àfà ti sọ pé òun ò lé kí ni tí wọ́n sọ fún àtẹ́lá yìí pé. ìmí ìtọ́ ń dún ní. ó ti pè tẹ̀. kí ni mo sọ kẹ́yìn. ó ní tọ́jọ́ wà láwọn onífẹ́ òun ní gbàbẹ́rẹ́ òun sẹ́kẹ́ ni o kí ni abẹ́rẹ́ yìí kí ni àǹfààní rẹ̀ àǹfààní rẹ̀ pé èèyàn fẹ́ change weather láti ìlú kan lọ sí ìlú mi tí ó bíbẹ̀ ṣe gbóná rí kọ̀mọ́ bóyá sì sí kọ̀mọ́ ànábì wa ń lọ sánmà wọ́n wá ń sọ pírísàn fún pé ibi tó ń lọ yìí o bó o ṣe rí ìkóòdì wọ̀bẹ̀. àákùn ọ ní ìmánì kò ìmánì táwa náà máa rí ìtumọ̀ láìpẹ́ yìí o àákùn ọ ní ọgbọ́n kún ọgbọ́n àwa fẹ́ pèsè rẹ fún ibi tó ń lọ yìí ẹ dákun kí ni bídí àmì ká gba abẹ́rẹ́ mẹ́ka o. Naam àárín èrò ni a máa fún mọ́ra wa iṣẹ́ wàhálà lọ ṣe àpẹntí ọba gbabẹ́rẹ́ kò ní lọ rí kò ní bọ́ orí o àbí ọmọ sàárẹ̀ àsọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n sóra fún mi rẹ mẹ́lẹ̀ wá fi sọ́nà náà so clear wà ó ti àbí burọ́ọ̀kì ní abalọ̀ ọba mú burọ́ọ̀kù wa bí fati ìbá kìí ṣe barọ́ọ̀kù táwọn máa ń wí o kìí ṣe barọ́ọ̀kù burọ́ọ̀kù káàlà ń pè ní burọ́ọ̀kù dáàbàtún fọ́ọ̀kọ̀lì márì ó ju ṣẹ́kìrù rẹ̀ ó ju bí kẹ́tẹ́kẹ́tẹ́ máa ń rí lọ dúnà lè bá kọ́lì kò sì tó ìbáta. láàrin méjì kẹ́tẹ́kẹ́tẹ́ àti kíni o ìbáka ṣé àmọ́ ìbáka àwọn tí a bá mọ̀ náà lọ́ọ̀tì àmọ́ ìbáka tí ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ bá gora wọn wọ́n bí ìbáka. ìbáka bíi kéèyàn ó fojú ya fọ́tò ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ilẹ̀ jágbe mọ́ ní àgbékalẹ̀ èdè Yorùbá tọ́rán bí ṣe máa rí nu ní oṣù kọ̀tàndí tó máa lọ oní àti lọ́rùn ẹrù tí èsì kékeré ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò lẹ́mìí ẹ̀sìn o tó ń ti bẹ́ẹ̀ kò lẹ́mìí kẹ́tẹ́kẹ́tẹ́ o bẹ́rẹ̀ kò ìdí wà lọ kí ni kọ́lọ̀ rẹ̀ abiyam white ni tí bùrọ́ọ̀kù bá fò lẹ́ẹ̀kan náà fífò rẹ̀ kan yẹ̀ǹtẹ́ yìí min haythu intaha basaru ibi tó bá lè wò lẹ́ẹ̀kan bá òtítọ́ lẹ́ẹ̀kan náà ìfò rẹ̀ kan nù nígbà mú bùrọ́ọ̀kù dé jùlọ ló mú fún ànábì sallallahu alaihi wasallam kí ló dé fi ń pè ń bùrọ́ọ̀kù láti bẹ̀rẹ̀ wọn fáwọn rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé wọ́n mú láti bi bárọ̀kọ̀ kí nǹkan kọ́ sánà píù ìtumọ̀ ní pé bí ètò píù ó ti lọ kẹ́ẹ̀tọ́ bójú wọ́n tó ẹ̀rí mọ́ tàbí ká sọ pé wọ́n mú láti rí bàrọ̀kọ́ tí a máa ní ṣáàtùn bàrọ̀kọ́ lọ́dọ̀ lárúbáwá gbogbo ẹranko tó bá jẹ́ pé pure white ní bọ̀ dúdú títí kọ̀ọ̀kan ó kẹwà lára rẹ̀ tí dúdú ń fẹ́ ṣe é kà wọ́n máa pè ní ṣáàtùn bàrọ̀kọ́ a jẹ́ pé white rẹ̀ white ní ṣùgbọ́n tútù black díẹ̀díẹ̀ ó ra wà ní kí o ó ra wà ní ara rẹ̀ wà ní ilmu inda Allah nígbà mú bùrọ́kù di annabi in tí wo gbòrè o torí mi àti ẹlẹ́tí kí ni o ìlàjọ ń lọ shamas tí ma ní shamas ti dábà ìdàmtánà min rukubiha
wọ́n lẹ́nu yastaqirra laha qararun tí ẹran kó bá di pé ń já gidogido sí sọ́hùn tí ó fẹ́ kẹ́yìn ogun wọ́n lè ṣàmùsà ti dáàbà kò sí kí ni o kò gbára dúró ń já kí ni o ń já gidogido kò sí kí ni o ń ṣe wọ́nrawọ́nra táwọn bí bá ti mú báyìí yóò tún kọ́ yìí tó tọ́ láti sọ̀rọ̀ náà bí ẹ̀yẹ yóò tún kọjú sí ànábì Jibril ni ala tastahi ya Buraq kò sí lójútì nítìjú wallah ma rakibaka abdun lillahi qat akrama min Muhammadin ẹrú ọlọ́nkẹ̀ tí ìgùn ọ̀rí láyé tọ́lá pẹ̀lẹ́ tó ànábì ẹgbùn ọlọ́rẹ́ farfagbọ́ tí wọ́n bá ní ìrìfagbọ́ lè dé Lárúbáwá kí ẹranko kọ́ máa lọ lẹ̀wọ̀ kọ́ wá mú ọrùn ẹ̀ kó gbélélẹ̀ kọ́ mẹ́sẹ̀ kọ́ tọ́ọ́lẹ̀ bí ìgbà tí èèyàn tẹ́bẹ́ jù kò sí mìíràn náà lóòótọ́ bàbá kan ṣe ó túbà ń jọ ni wọ́n ní ẹ̀lẹ́ dúpẹ́ tán fọ́lọ́ orí tó ṣe fún yín aróore náà ní jẹ́ ẹ máa jẹ màálù orí mi bá rí bàbá kí láà fayọ̀ ó ní ta alágbára ẹ wá lè ká màálù nù yín bí sin apámọ́ra kan lọ́rùn sí ń sánmà kí là pamọ́ra wọn tẹ́ èdò ní ọlọ́run ètù fọ́ọ̀kú mọ̀ fáwọn màálù ló jẹ́ mọ́ rí ọ̀fà gbogbo ẹ̀mí wọn náà ní pé ìbẹ̀láyé ní ẹ̀fín ṣe jẹ́jẹ́ ìjọ ọlọ́run bá túfọ̀ ànábì fún ọmọ ìlú pẹ̀rẹ́ kò tó sí alápàtàkì tí ó rí àpamọ́ bèèrè wẹ́lì máa lù jẹ ṣé wọ́n lè rí pẹ́ẹ́pẹ́ fọ́lọ́ bẹ́ẹ̀ ìrọ́ ní ẹ̀ṣẹ̀ ń pa. ẹranko tí wọ́n ṣàbẹ̀ bí ògùn yìí kí ni tá a fẹ́ fàyọ́ ń bẹ́ ìṣàkóso lọ́dọ̀ àwọn àfa lórí nǹkan tí wọ́n mú wá lórí ẹ̀. àkọ́kọ́ búrọ́ọ̀kù tí ọ̀gbára dúró yìí wọ́n ní nǹkan ní wípé káánà lè búrọ́ọ̀kù aláfàtìrọ̀tì wà káánà bàrídà lè áhàdì bí rùkúbì torí tí àwọn ànàbí ọlọ́ni máa ń gùn ẹ wò bá nùbú wà ti dúró pin kò sí jọrú àwọn tí wọ́n máa ń gùn tọ́lọ̀ tó wá fèǹtì ọgbẹ́ ìyọ́nù ọ̀làbáwá wọ́n ti gùn ún ti pẹ́ wọ́n ti lò ó fún nǹkan ti pẹ́ kọ̀ wà mọ́ láàmú. ọ̀rọ̀ kan ọ̀rọ̀ mi ṣé ẹ mọ̀ pé a ti jọ sọ́rí lé kéwì pé ìdá haza àkókò fàwọn bọ́lọ̀ ń bá ti pé kọ́rẹ̀ rí ojú ọ lọ báwo fún ló fi gbádùn rẹ o jẹ́jẹ́ ni o lè gbádùn rẹ o ńlọ kábàdà àgbo géètì aṣọ rọ́ọ̀kì tí wọ́n ń pe Buhari ní kó ń bẹ̀ fún ó kọjá sí máa ń pè nígbà tí wọ́n wà ní primary school ọ̀gbẹ́ni kó ń bẹ̀ fún yẹ̀dà lọ́dún ọmọkó wọ́n wá gbà mú ti kó gbàjú náà mo ní agbẹ́ Buhari mú mi àbílẹ̀ ọmọ wọn kò sí bí ìyá ti jẹ́jẹ́ sí kékeré wọ́n wá ní ọ̀rọ̀ tìmọ́lé pépà wá gbé pépà náà ní ẹ̀kan wọn máa mú fún ìtẹ́lẹ̀tẹ̀lẹ̀ láàárọ̀ kùtùkùtù ibi tó ní orin lọ jẹ́ndẹ̀rẹ́ ó kọ́ sí ọmọ kòtì náà lápẹ̀rẹ̀ bí wọ́n bá fi ìyẹn ṣe gẹ̀tìmánù òbí kan bẹ́ẹ̀ ṣe rí ẹ kàǹkà jùlọ tó bá ní wọ́n ní wọ́n mọ́sílẹ́pọ̀ táìmù ẹn tó fi ibẹ̀ ní ẹgbẹ́ mọ́bàjá o bùrọ́ọ̀kù ló ní ẹ̀yìn ara ti ẹ̀ náà wọ́n wá fẹ́ jáde bí ọmọ wípé bó o ṣe kàǹkà tó yìí náà ṣé báyìí ṣe rí èmi náà kàǹkà mẹ́ o. ẹ mọ̀ pé ibi ká kọ́kọ́ mọ́ ní pọ́blẹ́mù ni kí ni mo ń ṣe àwọn sáàsù wa náà ṣé yọ ọmọ burúkú yàtí òní rẹ̀ sí géètì tí wọ́n lè ṣàdúrà fún ọmọ ọgbàtẹ́ ìlọ́wọ́ rẹ̀ kọ́sàmì ṣé ní ọmọ rí mi fi lẹ́nu ọ̀nà ń bí láà akrim nafsak احترم نفسك ايوه ẹdúró tó burú ń bẹ̀ kẹ́yìn tó jẹ́ gẹ̀tìmánù náà fẹ́ fi rẹ̀ hàn náà bí ẹni pé mi mọ́ láàyè títí tó burú bẹ̀ burú fún náà ṣe tiẹ̀ náà. Nàám ìjọ ń ṣe ọlọ́run wá padà kọ́ ẹ̀kẹ́ bò pé àbí àbọ̀rọ̀ burúkú àbí sórí eré ìpé báyìí. ọgbọ́n jíjí mi wí fọ́. ẹ wá wá ìmọ̀ yí ẹni tí ẹran kó yọ̀ sí báwọn tó bẹ̀rẹ̀ kó lò lọ lónìí tó lọ sí àdínkù ẹ̀.
tó jẹ́ kó ló ní nǹkan ẹlòmíì ti fọ́jẹ́ lè tiri tó gbùjẹ́ tó padànù ẹjọ́ sì kàn bá ṣe ẹwù ẹ̀kọ́ lára nẹ́bí dára ẹranko ó ń sọ náà wá pé bùrọ́ọ̀kù wọn wá ń bá nà kí làwọn àgbàlagbà fi sọ wípé èèyàn pòun rèé ṣùgbọ́n tí wọ́n bá ní wọ̀dà sọ pé mèrè Jibril wá ń sọ fún pé àbúrọ̀ ó jẹ́ àmọ̀ wípé bùrọ́ọ̀kù o kìí ṣe ànábì mọ́ ọlọ́run lónìí nítorí máa ń pa àwọn ànábì rẹ̀ lé ọ̀rọ̀ kọ́ lọ́dọ̀ àwọn afá wọn ni àwọn ànábì máa ń wá ní a máa ń gbò wá tí a bá fẹ́ ṣe hajj àlàkúlé ẹ̀ka fi hàn mí àwa padà kí ló fà á tí ànábì ti fẹ́ gbogbo rọ́ọ̀bù ṣé ẹ mọ̀ pé àwọn lọ́balọ́ba láyé tí ẹ bá fẹ́ dáyẹ̀ lálejò wọ́n máa ń fi nǹkan àgùn ránṣẹ́ sí tí ànábì bá gbéra bá náà ti ń lọ́dọ̀ pẹ̀lú àti ọlọ́run tí ń fò lọ hukumu bíi wà á rìn pàdé èdè náà ìní ọjẹ láti ìlú ọjọ́ ọlọ́run wa ni wà á máa gbọ́n kaba ìbò àbáyé nígbà tí wọ́n fún bùrọ̀ ànábì bùrọ̀ ìsìláàfù wa dé ṣé ànábì nìkan ló gun bùrọ̀ tí jùbìrìlù náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ẹjọ́ ń fò lọ àbí jùbìrìlù jẹ́ sáíkù ẹni tí ń dírẹ́sì bùrọ̀ káàmì bíi tí ó wá jẹ́ pé àlejò tá a gbé ní ẹ̀yà ní ìgbà tẹ́ pé dráìfà mi lọ gbé àlejò wa. àbí jẹ̀lílún ẹni tí ń fò tiẹ̀ náà lọ tí wọ́n ń sọ fún bùrọ́ọ̀kù wípé báyìí lágbà o ọ̀nà wà rí o ọ̀rọ̀ pọ̀ táwọn afá àtọ̀ ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀ kò lẹ́jù ni pé bùrọ́ọ̀kù òun ni dáàbà tí ń gbé ànábì kọ́dà nù rìwáyà mi ó ní ìyẹ̀ méjèèjì sì ń bẹ́ tẹ̀ ẹ̀yìn rẹ̀ ibi ojú bá dé báyìí lẹ́ẹ̀kan náà ibẹ̀ ni ó dé jùbílù ń fò sí ẹ lọ báyìí bùrọ́kù náà jáde bí lọ ó wá dìjọ lọ papọ̀ títí ìrìn òru lórí bùrọ́kù tí wọ́n fi wá dé Jerusalem. jùlù bá jùlù sí kíni o ọba ọmbà àdán rọ́gbà nínú ìwáyà mi jùlù bá mú bùrọ́bù ọ̀nà sọmọ sáríyà òpó kan mínísàwárì mẹ́sì ní ọkọ̀ mọ́sálásí tí àwọn ànàbí kántìlàmbíyà tẹ́rùbùtù fíyà dàwa àbọ̀ táwọn ànábì ọlọ́run náà máa ń so nǹkan ọ̀dọ́ bá fún báńkì ní òwáyà ní fúnra ànábì lómúbùrọ̀ ọlọ́ọ̀sọ mọ́lẹ̀ padà sallallahu alaihi wasallam ní ìgbọ̀nà tó bùrọ̀ kù mọ́lẹ̀ dákọ̀sọ̀ masjid àdúgbò wọn mọ́sálásí fasọ̀lá rọ́kì àtẹ́yìn ọba kírun rákà méjì apá kan fáà ní òun àti bìrìlì ẹjọ́ kí papọ̀ wọ́n kírun ìtàn wọ́n retí kásìkò òun tó tí wọ́n jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àwọn ànábì yọ̀ǹkọ̀ọ̀kan wọ́n yọ̀ǹkọ̀ọ̀kan wọ́n yọ̀ǹkọ̀ọ̀kan wọ́n yọ̀ǹkọ̀ọ̀kan àsìkò bá tó gbogbo wọn tó sáábù wọ́n fẹ́ kírun nínú ẹ̀gbà wa kan fa akọ̀dà bíi Jibril gbàgbà lọ́wọ́ mú fakọ̀ dámẹ́ni ó ti lè wájú nínú ẹ̀gbà wa mi fa akọ̀dà náà yàtàdà fàrún tó mi ń pé gbogbo àwọn ànábì náà ní ẹ̀wọ̀ pé èmi ni màá kírun èmi màá kírun èmi màá kírun tó ti di wípé wọ́n ti ànábì sọ̀rọ̀sọ́lá síwájú ó ní nínú wáyà ìmọ̀mù Muslim fa amamtu bihim farama hánàtì sọ̀lá fún Jibril fa amamtu bihim Jibril wájú mi wájú pé ìwọ máàmù mo bá kírun fún kí ni ànábì ṣe o ànábì kírun fún gbogbo àwọn ànábì gbogbo ànábì wà tó lẹ́yìn rẹ̀ pátá ohun tí ọlọ́run wá jẹ́ kí ni fún àwọn ọ jẹ́ ìmáàmù fún wọn. àfàwà Ahmadu Shawqi amiru shu'ara fi hadha al-asr ìmọ̀lọ́nù wà lọ́rùn fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀
إن أتيت والناس فوضى لا تمر بهم أتيت والناس فوضى لا تمر بهم إلا على صنم قد هام في صنم إلا على صنم قد هام في صنم إلا على صنم قد هام في هام قد هام في صنم إلا على صنم قد هام في صنم أسرى بك الله ليلا إذ ملائكه أسرى بك الله ليلا إذ ملائكه والرسل في المسجد الأقصى على قدمي والرسل في المسجد الأقصى على قدمي والرسل في المسجد الأقصى على قدمي لما خطرت به التف بسيدهم لما خطرت به التف بسيدهم كالشعب بالجند أو لا كالشعب بالبدر أو كالجند بالعلم كالشعب بالبدر أو كالجند بالعلم كالشعب بالبدر أو كالجند بالعلم صلى وراءك منهم كل ذي خطر صلى وراءك منهم كل ذي خطر ومن يفز بحبيب الله يأتمم ومن يفز بحبيب الله يأتمم ومن يفز بحبيب الله يأتمم جبت السماوات أو ما فوقهن بهم جبت السماوات أو ما فوقهن بهم على منورة درية اللجم على منورة درية اللجم ركوبة لك من عز ومن شرف ركوبة لك من عز ومن شرف لا في الجياد ولا في العنق الرسم لا في الجياد لا في الجياد ولا في العنق الرسم مشيئة لخالق الباري وصنعته مشيئة الخالق الباري وصنعته وقدرة الله فوق الشك والتهم وقدرة الله فوق الشك والتهم حتى بلغت سماء لا يطار لها صلى الله عليه وسلم حتى بلغت سماء لا يطار لها على جناح ولا يسع على قدم على جناح ولا يسع على قدم وقيل كل نبي عند رتبته وقيل كل نبي عند رتبته ويا محمد هذا العرش فاستلمي ويا محمد هذا العرش فاستلمي ó ní àtẹ́ìtà níjọ́tọ́ lọ ń rọ níṣẹ́ ọdọ́dọ̀ àwọn arọ́kà wà náà sùn fáwọ́dọ́ kí ní lọ́gbọ́n ń pè fáwọ́dọ́ tí wọ́n bá ní kọ́wùmù fáwọ́dọ́ àwọn tí ó bá ti ló lórí wọ́n ní kánà marartu bí kọ́wùmù fáwọ́dọ́ kí ni dalilu wa ní òdì lárúbọ́ mi ó ní la yusbihu an-nasu fáwọ́dọ́ لا ثراء لهم لا يصلح الناس فوضى لا ثراء لهم ولا ثراء إذا جهالهم سادوا ولا ثراء إذا جهالهم زادوا ولا ثراء إذا جهالهم سادوا àwọn èèyàn lè rí dáadáa ní ìsẹ̀mí ìgbésí ayé wọn tí ọ̀bà tó lórí bákan náà tí wọ́n bá tún wá jẹ́ olórí tó ponú tí ọmọ lọ́hùn kú òmù ní nísìnyí náà ṣebí kò sí ọ̀kẹ́ tí ń da nàìjíríà lánàá bẹ́ẹ̀. òpònú tí wọ́n mi ń bẹ̀rù kò lẹ́jí ọmọ lọ́hùn. Nàá. Afa Amadu Shawkini asradika Allahu laylan ìdìmọ̀láìkù fúnra ọlọ́run ló mú ọrìn ní òru ìdìmọ̀láìkù nígbà tó fi àmàlàíkà ọlọ́run sọ fún wọn pé ẹ máa lọ Jerusalem báyìí Baitul Aqsa ẹ lọ èèmọ̀ dúólẹ̀
ẹ̀yin ànábì ẹ̀yin náà lọ́rọ̀ ìmọ̀ ẹ̀dúnlẹ̀ ìmọ̀láìkù wà rúṣùlù àtàwọn ànábì fìlìmẹ́tì àtọ̀ alákọ̀dàmì gbọ́dọ̀ jókòó alákọ̀dàmì ó kálukú yẹ wà lórí ìlú báyìí tàbí ẹ̀mọ́ ìrètí ànábì gbogbo ìgbà yẹn jùlọ lọ dẹ́rọ̀ ìwọ́ni ọlọ́mú wa gbogbo wájú wọ́wọ́wọ́ wọ́n ń retí pẹ́sẹ̀ntì tó ju pẹ́sẹ̀ntì lọ wọ́n ń retí ọba tó ju ọba lọ wọ́n ń retí kọ́yìrù lọ́kọ́lẹ́kì alálẹ̀ ìtìlá ẹ̀ ń tó lórí jù pátá nínú gbogbo tọ́lọ̀ ọba dá. làmá kọ́tọ̀rọ̀ tábìlì lọ́pọ̀ tí wọ́n bá ní kọ́tọ̀rọ̀ kì í ti pé gègé nìkan tí wọ́n bá ní kọ́tọ̀rọ̀ fún ìlànà wa kéèyàn ò rìn bí tabaktarọ̀ kì í mẹ́ṣe yìí kéèyàn ò rìn báyìí ṣùgbọ́n tí ànàbí ọ̀wà rí bá wọn làmọ́ ọ̀tọ̀ tàbí nígbà tábìlì náà báwo èèyàn lẹ̀ àwọn ànàbí rẹ̀ àwọn mọ̀lẹ́ká rẹ̀ nílẹ̀ owó àwò rẹ̀ báyìí kìí kò rìn rí báyìí o. ìlẹ́ta fún bísá iye di. ó tún àṣẹ gbogbo wọ́n ti fàánà bísá rẹ̀ ó ti sákù rẹ̀. ìlẹ́ta fún bísá iye di him. kàṣáàbì bìlìbàdìrì. bìlìbàdìrì a lè lo ṣáàbù a lè lò fún láìláìlọ́ a lè lò fún ìràwọ̀. kàṣáàbì bí àwọn ìràwọ̀ ṣe máa yípo kí ni o. òṣùpá. bí ó ṣe máa yípo òṣùpá ojú kẹnu. bákan ṣe lọ́wọ́ wa ṣáàbù wọ́n máa ń lò fún òkè tó bá tóbi náà tọ́lọ̀ ń wá sọ ìyẹn ka orí rẹ̀. ìyìnbórí ẹ̀ ìyìnrè jẹ̀mọ́ tó bá jẹ́ pé ìyẹn lè rí ìkẹtẹ́ yóò gùn tí ó fi kọ́fà òkè yẹn yóò ní ó ti máa rí ìyẹn lórí rẹ̀ bí ìdátẹ́mọ̀lẹ̀ bí gbogbo àlùbí ṣe yípo rẹ̀ nù. kàṣáàbì bìlìbàdìrì àwọn kàlíjú ìdíládámi. ó kí ọjà ẹnọ sọfọ síwájú náà. ìrọ́pọ̀ sọfọ kó ojú ojú òkú náà rẹ̀. Odisún. أكرمكم الله. لما خطرت به التفوا بسيده. أنت لم تدعي. أنا بيوم وقتي من قلب الله. التفوا بسيدهم وتسالة في النبي وتقول الوجود. وفي النبي ساري. النبي هو عندنا هو كي بابا رني آدم. بابا رني النبي إبراهيم. شوف هذا كله. بير ولي كان سام. ìmìnà ìwọ náà ni kò ní ajóde lẹ́wà jókòó bàbá mi ẹyọ mọ́ ẹ̀yà lẹ́wà jókòó hàn bọ́lọ̀ ti fẹ́ kakùn olé nìyẹn ó ní àmà rí tí. ìlítàfù bí sayyidihim kàṣáàbì bil badiri àwọn kàlíjú ń dìbí dá. tàbí tá a bá tiẹ̀ ń sọ̀rọ̀ òkè tó gbé ìyìn orí a bá ń sọ̀rọ̀ ìyípo òṣùpá pẹ̀lú àwọn àràwọ̀ alẹ́mẹ́rin ẹjẹ́ ń bá yín tó fi mí ìsọ́ amúdùṣẹ́ òkè wá ní tàbí ká sọ wípé ẹ bá ti rí àwọn ogun tí wọ́n tọ́ gbogbo rí bí wọ́n ṣe máa yípo àsíá. àwọn kàlíjú ń dìbí lálámí. bọ́ọ̀ mọ ogun tí wọ́n máa yípo kí ni ogun àdúgbò wa ń darí wọlé àdúgbò báyìí. jẹ̀mọ́ ẹ̀ wá mọ ohun tó fi lo ọ̀tọ́rọ̀ ṣé ẹ mọ̀ pé ànábì ó ń tẹ̀lé balẹ̀ tó bá ti wo bí káwọn arábí náà mọ́tò àdúgbò ọkọ̀ yìí sáwọn. nígbà tí ó wà àjọra wọn kí ló àjọ ọjọ́ ìdírí tiẹ̀ báwọn ṣùgbọ́n tàbí ìṣèkè ní kápẹ́lẹ́. dúpẹ́tì sábà wà lójú ẹ̀ lọ́ba pàṣẹ. wà á tu àwọn máa fọkọ́ nàbí. ọba ní sọmọ fọfọ pẹ́. kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ alámùnà wọ́rọ̀ tí. alámùnà wọ́rọ̀ tí. jẹ́mọ́ èyí tó lè yé wa àwọn tí wọ́n máa ń jẹ́ rẹ́sílà tàbí àwọn tó bẹ́ jẹ́ sà nínú nǹkan tó ju àwọn èèyàn lójú láyé tó bá fẹ́ yọ sórí stéèjì báyìí wọ́n máa fáwọn nǹkan kan báyìí. wọ́n ti fi sẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n wá ń torí ti òdòdó ra wọn. pẹ̀lú mọ̀tẹ́ ńlá wọ́n tẹ̀ àbí ká ṣe báyìí. ojú ẹsẹ̀ sẹ́mọ̀ ńlanu báyìí. ọlọ́run sì ń pàṣẹ pé kí wọ́n máa sọ mi àrọ́jù kalẹ̀ òní ládàá ni tọ́jẹ́ pé kìkì góòlù ni ìmọ̀lẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lè fọ́ ọ̀yàn lórí lẹ́yìn tí wọ́n ti rú ọ̀pẹ́sàn fún ìwọ̀n ń bọ̀ lọ́sí sọ́mà bẹ́ẹ̀
láti sọ́mọ̀ ó ti kẹlẹ̀ bẹ́ẹ̀ tó rúkúbàtún lákàmí ní ìzìn wa ní ìṣàròfin. wọ́n ní sọ́ọ̀gùn rẹ̀ o àbí wàá fún rẹ̀ wáyé bẹ́ẹ̀ gbogbo àwọn ànàbí náà dágbére fún pé ọyá o tọ́lọ́ bá tún látò pàdé àpàrà pàdé o. rúkúbàtún lákàmí ní ìzìn wa ní ìṣàròfin. láàfìlì jìyàjì wà láàfìlì àìnùkí rọ̀sámi. láàfìlì jìyàjì wà láàfìlì àìnùkí rọ̀sámi. láàfìlì jìyàjì wà láàfìlì àìnùkí. kọ̀mọ̀tí ìṣìká fi ń tà tó ṣerú ládàrí rí. kò sí èfiwé. مشيئة الخالق لباري وصنعته. مشيئة الخالق لباري وصنعته. lábàwò ní súnà ò sọ́nà يعني ẹ̀yọ̀ anísọ̀níhù anísọ̀nàhù anísúnúhù ṣùgbọ́n tí wọ́n bá ti lo sọ́nà tí èsì sìnà kí sìnà sọ́nà ni ọ̀jẹ̀ kò ní jẹ́ súnà. ìtọ́lọ́ ń ṣe ìsí ọwọ́ ọlọ́ni ló sì ọba wọn. Mashi'atu l-khaliqi l-bari wa sana'atu. lájà tí ń bọ́ ìgbógun bó ṣe tí òyìn ọmọ ọmọ síbẹ̀ wà qudratullahi fawqa ash-shakki wat-tuhmi. agbára ọlọ́run kọjá téèyàn ọmọ fawqa ash-shakki wat-tuhmi. téèyàn ọmọ ṣe méjì tàbí téèyàn ọmọ sọ wípé ẹ̀jẹ̀ afurasí kìí ṣe òótọ́ sí tó hàtà àbí wà ń gò lọ sọ́mọ̀ kìí kejì àbáwò àtàbàlàgúta sàmáà jọ́sẹ̀ lọ sọ́mọ̀ àkọ́kọ́ jùlọ ìmú lọ́wọ́ fàdákọ̀ jùlọ kẹlẹ̀kọ̀ wọ́n ni máa ń dáàni ẹ jùlọ èmì ni o wà máa máa àlejò olómọ́lọ́ ó ní Muhammadin ó ní àúrùsì àìlẹ̀ yìí nùtọ̀ sóòtì dàdàbí ni ìtukùtù nù o àúrúsìlà ilé àlejò rẹ̀ tí ẹ ti kéde fún sọ́mọ̀ ìpìyàn fẹ́ gbà tí ẹ ló ti yà ní mánà nìyẹn ṣe tó bẹ̀ sọ fọ́gbíà jù lọ́nà tí ní ọmọ ọbọ̀ Allahu Akbar mo ṣílẹ̀ kùn lójú ẹsẹ̀ ní ògbọ́n náà dùn ọ̀nà tó jubiléètì ọba pàdé bàbá wa Adam ní sọ́mọ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni bàbá pé marhaban bíbélì salihin wa nabiyyin salihin máa wulẹ̀ máa ràbá ọmọ rí ànábì rí fastakọrọ abúna Adam bí ojú wáṣí yìí ní Rasulillahi sallallahu alaihi wasallam ọlọ́run ká sanu wa o níbi adé gbogbo tí ó jẹ́rìí wa ní ọmọ táà ní ilé pè mọ́ra wa ọlọ́run fún wa takò sanu wa o takò sanu wa o takò sanu wa o máa wulẹ̀ máa ràbá ọmọ rí àníyèrè oṣù ọlọ́run wọ́n ti dé sọ́mà kejì wọ́n tó kọ́lẹ̀kọ́ táàní ẹwọ́n lè jùbìrì ní àwọn ọmọ màá talumúlọ ní Muhammad àwùrúsílà ilẹ̀ tí a ti ṣe náà ti gbàlejò ẹni ó ti kéde fún sọ́mà tí a ti àti rẹ̀ díẹ̀ díẹ̀ sọ wọ́n ti lẹ́kùn ta lórí bẹ́ẹ̀ orí ànábì ní àwọn ànábì ọlọ́run ànábì Yahya wà Ìsá papọ̀. ọ̀nà ni marhaban bil akhi as-salih wa nabiyyi as-salih ọmọ ìyá rere ànábì rere máa wúlẹ̀ máa raba ọ̀sùn ní sọ́mà kejì ó sọ́mà kẹta ẹni tí wọ́n rí bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́ sọ̀rọ̀sọ́lá nabiyya Allah Yusuf ní sọ́kọ̀ọ́sọ̀rọ̀ ọkọ̀ yàtọ̀ Yusuf ní sọ́mà lẹ́ẹ̀kẹ́lẹ́ o ìṣòro ní ìmọ̀ ọlọ́sọ̀rọ̀ ní wípé di oúnjẹ ṣẹ́tọ̀rọ̀ aljamal ṣẹ́tọ̀rọ̀ lọ́sìn gbogbo ẹwà tí bẹ̀rẹ̀ yẹ pátá tí wọ́n bá dá méjì ìdá kan náà fi dá. tóbi ọlọ́run. jẹ̀mọ́ àwọn náà sì rí díẹ̀ èmi àti yìí ń bo lára ẹwà sí o tó fi jẹ́ pé ìyàwó kálukú òun fi ń sọ pọ́pọ́ òun lọ́fà ìjù gbogbo ayé lọ́sẹ̀ ẹ̀sẹ̀ yẹn lé àwọn. àbọ̀ táwọn pàdé sọ́mọ ẹlẹ́kẹta o wọ́n tún gbọ́dọ̀ sọ́mọ àkàrẹ lọ kòkòkò tátún jùlọ mi wọ́n mọ̀ máa àlejò ológun lọ Muhammad àwọn tí láìlẹ̀ yìí
wọ́n ti ní àgbà lálejò sẹ́mọ̀ tó tọ́ sófìyà ní olùdí akọ́ni sẹ́mọ̀ tó dúró ìwọ́n lò fàlàbí ànàbí yàlọ́ ọkọ̀ ànàbí Idris ní sẹ́mọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ló olú ẹ̀ sọ́kí ànàbí marhaba bil akhi as-salih wàhíní wọn nàbí as-salih oṣù ọlọ́run tó kù bẹ̀ wọn lọ sẹ́mọ̀ wọ́n ní sẹ́mọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ fàlàbí ànàbí yàlọ́ Harun àbí parí ànàbí Harun wọn kí ọba náà wọ́n lọ mọ̀rítọ́mọ̀ ilé ẹ̀kẹfà fọláfí ànàbí yàlọ́ yìí Mùsá wọ́n pàdé ànàbí Mùsá ó fi ànàbí tàn àṣọ ó pẹ́ ìnàbá yìí táwọn bí ìnàbá yìí fàbákà Mùsá wà kí ìdàlá wù máa yóò kíkì nínú wáyé máa àbúkàkì kí ló tó ń sọkún ìrẹ́ Mùsá ó ní gùlámùn ẹwọ mẹ́kẹ́ búìtà báàdì ẹ̀yìn mi ní ẹgbẹ̀dìdì o يدخل الجنة من أمتي أفضل من رواية أكثر مما يدخل من أمتي àwọn tí ó wà wà jẹ́nà ní ọmọ rẹ̀ wọ́n pọ̀ jù lọ ọ̀dà náà ilẹ̀ àbọ̀ wà fi sàmẹ́ ìsá àtàrí nígbà òde sàmẹ́ ẹlẹ́ẹ̀keje laqiya nabiyallah Ibrahim ọ̀pàdé àdé Ibrahim kí ni tó ṣe mustalqiyan lẹ́yìn tó fẹ́ yìí lébàáyì sí ara Baitul Ma'mur bí ìgbà tí èèyàn parí iṣẹ́ tán tọ́kẹ̀ wá balẹ̀ tó di wípé ó ti ṣe kọ́mọ ẹ̀jẹ̀ lókun. háyà yẹn àlàyé àti kàtó ọ̀dà láyé rẹ̀ kí ló tún fi tó ń bí wà báwọn. ọ̀wà ni marhaban bíbélì salihin fara ọmọ rẹ̀ máa gbọ́ ẹ̀rọ ọmọ rẹ̀ wọ́n nàbí yẹn sọ́ọ̀lẹ̀. àbọ̀ káwá má kọjá àbẹ̀yẹ ojú ẹsẹ̀ lẹ́yìn sẹ́mà keje ìpàkọ̀sọ̀ sálám hàtàtà ilẹ̀ àtijọ́ mọ̀táhà sábìdì àdéhùn sọ́dọ̀ mọ̀táhà kágbó gbogbo tá a ti lélẹ̀ káwá àjẹjẹ gbogbo àwọn ànàbí tánàbí rí sọ́nà wá sílẹ̀ wọ́n fẹ́ máa ní àjùmáyé لماذا اختص الله تعالى لنبيه رؤية بعض الأنبياء دون بعض kí ló fà tó lọ fi jọra wà nẹ́bì kan kọ̀ọ̀rọ̀ wà nẹ́bì kan gbogbo àná nítorí àwọn tó rí ibi tí ti ń pàdé wọn ààyè kọ̀ọ̀kan ni àwọn àfa àgáàmù bọ̀ wọ́n yára mẹ́rin ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn wà láàyè ẹ̀kọ́ jáde ń bẹ̀ sí ní àtẹ̀yìn tí kò sí ìdọ̀dọ̀ náà kò ìmọ̀ tí ń pè sí kì í mọ̀ tí wọ́n fẹ́ bá ń sọ ọlọ́run wá ní pàdé bá rẹ̀ náà Ádámà nítorí pé fáfì ṣáàníhì àlíntìkọ̀ nínú tí me ṣàdẹ̀wò fún láyé ìsípò padà bá ó kú òlàlíjẹ̀ náà ọgbọ́ ayé ilé ìdá gbogbo yín lẹ́m̀bẹ̀ ṣé wọ́n yìí náà fọ́kẹ́ balẹ̀ ìntìkọ́ọ̀lù ọgbọ̀ wọ́n yọ̀ǹda fún ókò mẹ́kàyàn ọgbọ́n mẹ́dínà dókítà àkọ́kọ́ sórí annabi yáyà àti ríta yìí wọ́n mọ̀ kò fi tẹ́ẹ̀kọ́ lọ́wọ́ Yahudi o àgbàtí wọ́n padà pa Yahya wọ́n láwọn ọ̀pá Ìsá náà mẹ́gbẹ́ lẹ̀ tó bá dé mọ́kàtà ní tí Yahudi ó fojú ẹ̀ kó o mú bí àwọn ilé oní mélòó nígbà orí sọmọ ẹlẹ́ẹ̀kẹta orí annabi Yusuf àwọn wo ni yọ nlé sẹ́mi àtẹ̀yìn ní tára àtàní gbogbo bó ṣe kú Mẹ́kà tó dèrò Mẹdínà ara ilé rẹ̀ náà ni ó lè ọlé o múyò náà lára Yusuf orí mélòó orí sọmọ ẹlẹ́ẹ̀kẹrin orí ànábì Idris ṣe sùúrù èèmọ̀kan bẹ́tọ̀ ti fà nàbí Idris ka musọwọ́ ìṣẹ́bùrọ̀ náà àfà mubasharun sannabi Adam lọ́tẹ́ sannabi Idris wáṣáájú ànábì Nuh àwọn apákàfà àfà ní ọ wáṣáájú rẹ̀ wọ́n sì kẹ́rì wá tọ́pọ̀ nǹkan lọ́rùn bàbá ẹni wọ́n tọ́ba ya àápàdà débi báwọn ànábì ṣe wá làfàtọ̀rọ̀ áhàdù wọ́n bí ẹsẹ̀ rẹ̀ àwọn àásìmọ̀ kẹ́rì wá lóye apá kan nínú ànábì Nuh náà ni ọwọ́ mubasharun rẹ̀ ànábì Idris ni ànábì ni ṣùgbọ́n kọ̀ dàrú nígbà tó náà ń pè ànábì Nuh ní awwalu rasulin puita ila al-ard kama jaa hadith sallallahu alaihi wasallam awamo ànábì Nuh ànábì Idris
èèmọ̀ kan bẹ tọ́lọ̀ ń ṣe fún èèmọ̀ ni wípé ábìdù ni tírú ẹ̀ wọ́n nú àwọn ìdàtọ́lọ̀ ń dá nítorí kíni yúrúfáwù làwọn kúlà yawmi min al-hasanat qadru ma yúrúfáwù li ahli zamani lóòjọ́ tí ànábì bí ìtùbá ti lóòjọ́ dáadáa rẹ̀ jẹ́ ń kó lọ sánmà tí wọ́n bá kó gbogbo ẹ̀ tí wọ́n jọ ń bá yé pọ̀ gbogbo dáa tó ń kálukú bá ṣe ìmọ̀ wa ṣe déédéé ẹ̀jẹ̀ ojúmọ́ ó nìkan àṣẹ ń tó sọ. bọ́lọ̀ ń ṣe wá ń dé dáadáa ní òkè farafa aṣáánáwù wọ́rọ̀ fàánáwù mọ́kànlá ní àdìyà ọlọ́ni tó orí gbogbo tí olójú rí ọkàn yìí ó wọ́rọ̀ fàánálàkà zikrok mú lára ìdírísù náà gbogbo ayé ní ọmọ yóò pọ̀n bẹ̀rẹ̀ ni wàláyé yóò ti padà gbẹ́yìn ojú ènìyàn bẹ́ ńlọ orísọ́mẹ́lẹ́ karùn orí ànábì Harun kí ni Harun o mahbubun ládà ìkọ́mi àwọn bàrí sọ́yìn wọ́n láìkì ànábì Harun tẹ́tẹ́ kéke ìntọ́ dà kẹ́yìn gbọ́ ọba dé Mẹ́dínà lọ́dún ẹ̀ tẹ́ ọba tán lò rẹ̀ nù kọ́dà míì tó ń bọ̀ tí ò ní rí ọ wọ́n láwọn òkú torí rẹ̀ لذلك جاء من حديث أبي ذر الغفاري رضي الله عنه صحيح أشد أمتي للحبا هاتي مولايك جموع وأمامي هم يقولون بعدي أو يكن موريني وانبان بالوتا يود أحدهم لو فقد أهله وماله وأنه رعاني والله يوتي أوكو كان ولورو قد لايني كما لا كما كما نلي لوريما kọ́mọ nà kọ́mọ ìyàwó ma kọ́rọ̀ mama tọ́lọ̀ ń balẹ̀ bí pèsè tí ń bá gba gbogbo eléyìí tí mo jẹ́ ọ̀rá nàbí tí ó tẹ̀ lọ́rùn tí ó ní wà láyé tí mo mú lànà yìí. múlù náà lára àrùn. wàhálà nàbí yóò lọ ìmọ̀ọ́sà làkíyàwó fi sàmà. àsáàdì tí mo ẹlẹ́ẹ̀kẹ́fà tó ti pàdé Mùsá yìí wà lọ rè mọ́ wípé ojú rẹ̀ kan àìmọye ìṣòro látọ̀dọ̀ ẹ̀ńtọ́ gbà fún àtẹ̀ntí ọ̀gbà fún àti kékeré agbọ̀gbà sásò táàbí bí gẹ̀rẹ́ fi ròyìn ìgbé àà rọ́ṣìmọ̀ lọ́wọ́ ọlọ́mbà nkẹ́ òyà ní ọ̀rùn bí àkàtàrà mi náà wọ́n fi ara ní pọ̀ kọjá gbogbo tí fasọ́bàrọ̀ ó sì sùúrù ànábì tí n bá tó gbà pọ̀ ọ̀tẹ́ náà wọ́n fi ìnira pọ̀ níbi kí ni ó mọ̀ alájà wọ́n máa alájà rẹ̀ ní nǹkan tí ò sí ní ìdí mọ̀ alájà ó náà ní kí o pín nǹkan kalẹ̀ kó o kó o ṣe pé báwọn. o sì fi alẹ̀ kìí fẹ́ràn ọmọ ìyàjẹ́ bí ọba bí àjíyá tání ọmọ kó abọ̀ létí omi. ìwájú òṣèré bọ́ rí kí ẹ lébàá ní ìṣe. hadihi qismatun ma urida biha wajhullah. tí ẹ sọ sí ànábì ànábì tó ẹ ń pín kínní kò wojú rí ọlọ́run ànábì ló ti pè wọ́n tàbí láwọn òbò kẹ́bílẹ̀ sílẹ̀ iná mi bíìdì àádà nígbàdí ẹni ọlọ́run fẹ́ yọ àwọn olórí búkẹ́ jáde ní ẹsẹ̀ kò sílẹ̀ o. àwọn èèyàn tí ó máa sọ̀rọ̀ tí ó máa wò pé sínú ìsínì láàkẹ́yè jẹ́ farabalẹ̀ o tàbá ní sẹ́yìn bá fi síbi jẹun yọ̀ wọ́n náà farabalẹ̀ gbọ́ ayé ni o tí a bá jọ ọ̀rọ̀ bàrà tó bá fi síbi mú gàrí àtọ́kọ́ yọ̀ wọ́n náà tí a bá tọ́bá jọ́mọ̀ èkó tó fi sí bugari àwọn ọ̀sọ́gbé ọwọ́ náà wọ́n sí àgbọ́ àwọn èkìtì tó fi sí bugari àwọn ọwọ́ náà àwọn ìlọrin kò ní ẹjọ́ ọwọ́ tó fi sí bugari o ọwọ́ òkè o bàtí náà jí ẹgbọ́yé tọ́tọ́ mọ̀ jẹ́ bá fi sí bugari àwọn náà bí fásitì olùtà àkàlẹ̀ yẹn gàrí èso ń jẹ́ ń bẹ̀bọ̀ tó ń jẹ́ ní níjẹ̀bù ẹwù kámẹ́rù dáǹsọ̀nù òṣìṣẹ́ tó rọ̀ náà gbogbo àwọn kẹtẹ́ ń sọ yìí kọfẹ́ yí a mọ́ àti ẹ̀tùgbọ́n bí wà àti kan wọ́n lè sọ pé dẹ́bì yìí náà wọ́n wọ́n náà subhanallah subhanallah tí mo ń farabalẹ̀ gbọ́rọ̀ mi o gbọ́n mọ́ sọ dáadáa ni o màá sí ìrọ̀ dà ní lórí fún tẹ́ẹ̀sì ẹ̀ because mi sọ pé dẹ́bì mi ọwọ́ náà mo ní dẹ́bì mi ti wà nù náà tẹ́wọ́ mọ̀ pé ọmọ ẹ̀kẹ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ̀rí tó ń dọ́bá jẹ́ pé ọ̀gá wọn ló fèsì ànábì báwọn pé ń tẹ́ ẹ pé kalẹ̀ ẹ̀ fi wójú rí ọlọ́run ànábì wọn sọ̀rọ̀ jọ́nà lọ́rùn ọ̀rọ̀ wá pé méjì ẹ̀mú lọ ànábì ní hibtu tèmi ta nìyẹn wakọ̀ sírtù tèmi bàjẹ́ nìyẹn ilẹ̀ adìl fún mi adìl tí ìbàjẹ́ ìdájọ́ ṣẹlẹ̀ àwọn apá kan àfáà ní ọ̀nà bẹ́ẹ̀ pé
kápẹ́rẹ́ ọmọ ń pa fún yín kọ́ dọ̀rọ̀ mi rú tí ó bá níbẹ̀ kọ́ dọ̀rọ̀ mi rú yín parọ́ fún yín ọ̀rọ̀ mọ́ ń kàn láàdé bẹ́ẹ̀ ọjà àjà tó bá sì wù ẹ́ wọ́n fatia kẹ́ ẹ pé kíptà èmi mo pé mo kú pé ó ṣòfò náà wàkọ̀ sírìtà tí ẹ bàjẹ́ náà kápẹ́rù ràn ànábì tọ́lọ́run lọ sí ọ̀pọ̀ ọgbà wà lìbẹ̀ náà ìgàn lọ́wọ́ ajó lórí oúnjàmbá tí ẹ náà bàjẹ́ mọ̀ nìyẹn. kò clear. àwa mọ̀ lọ. akẹ́kẹ́ ní sọ̀tọ́lá ó kù sẹ́jú kan o 114 ọwárí ànábì Ibrahim ọlọ́gbùn sáàrò olóṣìírí kẹ́yìn ìtumọ̀ ẹni pé wà nábì wà láì sinmi ní ọgbẹ́ gbogbo wàhálà tó ń ṣe ó rí sẹ́yìn apárí lójú ara rẹ̀ ànábì wá sí kọ́tí níjọ́ tí èèyàn méjì mú wá sí pọ́tàlásí ní ìyálẹ̀ta tí ó kù ìdájí rẹ̀ tẹ̀ ń kásùn bá lọ ó wá sí àbáyé àwọn mùsùlùmí ní kídnà nùtẹ́tẹ̀ǹtì sọ̀láàtìnà kí díẹ̀ báyìí ló kù ká járùn ká máa rọ́ọ̀ṣì bọ̀ àbá nàbì àbí wàá sọ ṣe báyìí ẹjá kí mi ò tẹ́ ẹkí ò tẹ́ fàtàsàmà rọ̀ṣù àbí wàá bú ẹ̀rẹ̀ pé oríṣẹ́ ìjẹ́ ó wà yẹn kò kẹlù púpọ̀ lọ pẹ̀lú bẹ̀rù ọlọ́run láwọn tí ó rí báyìí lánàá ànábì Ibrahim wàá rọ́ọ̀bù ọ̀ bó ṣe náà ni wọ́n fi ṣe ń kí ànábì ọlọ́run wá ní orí kẹ́yìn lórí ẹ̀háyà tó fi gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ wípé ìsinmi ní ọgbẹ̀yìn wà láàrin hàdá sallallahu wa sallam ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in sanastamiru insha Allah ta'ala fima tabaqa ala hada insha Allah ta'ala ní ìparí kátàrí tó yẹ tán torí pé àwọn yẹn ti mú sọ́dọ̀ nígbàtàrí yẹn ti dùkẹ́ àfà ní hatta balagta samaan tí ó wà ní samaan la yutaru laha ẹnì kó lè fọ̀dẹ́bẹ̀ láyé alájà náà kò lè dé bá pẹ̀lú bó níyẹ àìmọye kò lè dé bẹ́ẹ̀ kọ́dà bó rí plane kò lè dé bẹ́ẹ̀ alákọ́dà lè gbélé pé yóò ti àpò ìfẹsẹ̀ rìn lọ́bẹ̀ wàkìlá kùlù nàbí yín ìdárò túbàtì. wàkìlá kùlù nàbí yín ìdárò túbàtì. anábì kọjá tó máa kọ̀kọ́ kejì kẹta kẹrin karùn kẹfà keje bó ṣe ní keje gbogbo àwọn ẹbí yóò pàtàkì tó rí àtàwọn kan ó wà ní kúndùn nàbí kí ni ìjà òkúta ní òun kàlù gbogbo ìgbọ́wà ẹ̀ ẹjọ́ ibi tẹ́lẹ̀ tí wọ́n dé mẹ́rin ẹjọ́ ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láyé àbí ọ̀sẹ̀ wáyà Muhammadu sùmọ́rì àdínẹ́bì mọ̀ súnmọ̀ tẹ́ dàní arúṣù fásitẹ́lìmí wáyà Muhammadu hádàlá arúṣù fásitẹ́lìmí. nínú ìrìnàjò tó bá ní ìsálámà ojú méjì ni wọ́n wá ìmọ̀ ń jẹ́ almasu biliyadi kéèyàn fọ́ọ̀mù nǹkan báyìí ìmọ̀ túmọ̀ rẹ̀ awìlì kúbúlà tàbí kéèyàn wà kíìsì nǹkan wọ́n wá ní gbogbo ẹ̀yàn nàbí ọ̀dà kíndì ẹ̀sì síwájú tó láti bẹ̀rẹ̀ ẹ má kò mí dá wa wọn kó kálukú ojú rẹ̀ àdébí máa bọ̀ jẹ́ àbí tó wá kọ́ sọ́nà ẹlẹ́ẹ̀kejì ó dé arúṣù ọlọ́wọ́ bàbá yìí ìgbà tí lọ́tún ní mùsáà wọ́n wá ní yá Muhammadun ìrẹ Muhammad hàdà làárṣù ìtì ọlọ́run fásitẹ̀límì gbàmú ti ẹ̀ kó súnmọ́ bẹ́ẹ̀ àti pé kó ń kálukú ó dúró lẹ́nu àlá rẹ̀ o ìwọ ni ọmọ ọmọ òbí tí ẹ bá wọn ní sọfọ fún àdàbí lórí ju gbogbo ẹ̀dá pátá jẹ̀mọ́ à àmọ̀ bẹ́ẹ̀ ti àbá àgbà bí àbá ń ṣe méjì inshallah rahman zubdaro ní halqatul qadima àgbẹ̀lá ìgbìyànjú kí ló kọjá ju ìpìlẹ̀ ọ̀gẹ́gẹ́ bó fi wà níbo rúùtù rẹ̀ wà níbo ni orí rẹ̀ wà bákan náà bóò ni ewé rẹ̀ ti rí só lẹ́tọ̀ àbí òlẹ́tọ̀ bóò lè rẹ̀ ti rí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní kọ́lábò wà àbíbo ní kọ́lábò wà arúgbó ọlọ́run ọba gẹ́gẹ́ ìdí ọlọ́run ọba yìí ṣé abẹ́ rẹ̀ oríṣiríṣi mọ̀tá wà àbábẹ́ rẹ̀ kọ̀ bóò ni arúgbó ti rí òwò ni ẹgbẹ́ bó tí ànẹ́bì rọ́lọ́run àbí ọ̀rọ̀ lọ́run subhanahu wa ta'ala ọ̀dọ̀ wọn lọ́run bàbá sọ̀rọ̀ kí sì ní sọ̀rọ̀ wọn bá fún un sọ́wọ́ àrùn kan ní ẹ̀fún àbí nǹkan mélòó nǹkan mẹ́ta ní ẹ̀sìn bọ̀ bí àwọn onímọ̀ rahman sábà bẹ́ẹ̀ yóò hàdá في الحلقة القادمة إن كانت منه بقية سعادة صلى الله وسلم على محمد وصحبه وسلم. إجابة الله خيرا.
ẹgbẹ́ ká panu bọ̀ ká tó pé ìjọba fún ọlọ́ ọ̀fẹ́ àná. Kí àwọn ìjọba tààlà tó wá ní san òṣùwà tó ní ẹ̀sìn dáadáa. Gbogbo ìdánilẹ́kọ̀ọ́ àti ìtọ́nisọ́nà tí wọ́n ń ṣe fún wa lórí gbogbo nǹkan tí ń dá wàhálà lẹ̀ láyé nínú àwọn èèyàn sọ ìsọkúsọ nípa nípa ọ̀sọ̀là tí wọ́n wá ń sísọ lójú rẹ̀ tí wọ́n ń ṣàlàyé ẹ̀fọn abẹ́kùnrin tọ́lọ́kọ́lá ní ìgbòho dára fún ọ. Àwọn àgbẹ̀ ọlọ́sùn máa lọ sàálà gbogbo tí ń jẹ́ ìṣọ́ra pátá ibi tọ́lọ́ ń bá kékeré wọn bá láyé nǹkan àwọn ìlẹ̀ ọlọ́dà tó tàwa lọ́rẹ̀ láàárọ̀ ọ̀gbọ́dá ìlà. Ìdánilẹ́kọ̀ọ́ yìí bí ó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ rí tí a bá wo mọ̀ọ́dún tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ rẹ̀ á rí i pé bí ìgbà tí ó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni kí àwọn ṣùgbọ́n àwọn tààrà bá ní ọmọ tó àtúntàbọ̀ ní ẹ̀sán dáadáa. Insha Allah nígbà tí ọba ìdí ọjọ́ tí ẹ̀rí pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni àwọn kan ti wá bí léèrè nípa tírà pélébé ìwé pélébé tí ustaz wa ti sọ pé àwọn ó ṣe fún wa tí wọ́n bá ní kó àwọn nǹkan yẹn jọ sínú ẹ̀ tó lè ké gbogbo àwọn orin yìí àti àwọn àhàlẹ́ èyí tí ó so ń sọ nípa àyùkúrádù àmìíràn tí wọ́n láwọn àkójọ mẹ́ àwọn kẹtù wá bèèrè ṣùgbọ́n insha Allah ta'ala ẹ̀ padà yìí ìlànà ìṣẹ́lẹ̀ ní orí ẹ̀. ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ní pé àwọn ìkéde tí a fẹ́ sọ fún ayé ti kálukú ọgbọ́. alákọ̀ọ́kọ́ òní pé àwọn àrí àwọn bùrọ̀bá ní kùtù wọ́n fẹ́ rí wọ́n fẹ́ kí kálukú yọjú sí ìdára tó tó ti bá jáde lónìí láti tẹ̀lé bí títí dé sáàlùtù kánárì wọ́n fẹ́ rí wa ní ìdárọ̀. Bákan náà gbogbo àwọn tí wọ́n yàn ní bọ́sù kọ̀ọ̀kan tí wọ́n wà nínú àṣìkò ìgbéyà kí alòjú bí òótọ́ sọ̀rọ̀ àtúmọ́rin. ẹlẹ́ẹ̀kẹta wọn ni pé ní àárọ̀ ọ̀la afẹ́tí kálukú tètè dé bàbí wọ́n ti tètè tẹ́lẹ̀ kálukú ká tètè dé. Kálukú tètè dé bá a ti máa tètè dé tẹ́lẹ̀ torí pé ní ọ̀la nígbà àlàbórí tí a máa ìdánilẹ́kọ̀ọ́ tí ìgbàsùn máa ń ṣe fún wa ní sọ̀rọ̀ ní àràárọ̀ àti ní àrọ̀ làkàtìkèdè. ẹlẹ́ẹ̀kẹta ní pé aṣọ táwọ̀ lọ́la kò jẹ́ àǹfààní láti wọ aṣọ kankan fún tọ́lábà lẹ́yìn yunifọ́ọ̀mù táwọn ọ̀rẹ́ aṣọ yunifọ́ọ̀mù wa àti ọkùnrin àtobìnrin àwọn obìnrin àtọ́táwọn ilé tí ó ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí yúnífọ̀mù lé tí ó tẹ̀ náà wọ̀ wá o ẹnìkan wọ́n wọ àǹkárá o wọ́n wọlé ìsáǹfà ní àǹkárá ilé ìmọ̀ tí ó ní ní ìmọ̀ lórí kò sáǹfà ní fún léèdì àbá àǹkárá tí ó ní sí ìmọ̀ lórí tọ́ba ti wá wọlé ìdí àbí àǹkárá dálẹ̀ ó sì gbé ìmọ̀ lùdí dé yúnífọ̀mù lé gbogbo lórí bákan náà bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà aṣọ yúnífọ́ọ̀mù tá à ń wọ̀ jàlámíà wáì iná làwọ̀ ní ọ̀la wọ́n wọ léèsì wá sí ilé wo ìlà tó ń dìde mọ́tẹ́rù fìlà tèmi yóò fìlà wáì sí àǹdé wá sílé tó ó lè jẹ́ pé lọ́la nǹkan ẹni wọ́n bá ń dé fìlà tó wáyé sí fìlà lé bí wọ́n á ní wọ́n gbà tí wọ́n gbà lórí ẹ̀ òkè fìlà lọ́la Jàlámí èsì lágbádá bẹ́ẹ̀ ni. Náà. Bákan náà, àwọn tí wọ́n ń gbé iṣẹ́ kọ̀ọ̀kan fún, tí wọ́n fún ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ìdárọ̀, ní iṣẹ́ iṣẹ́ àwọn tí ó máa gbóni. Ìgbà tábà sì máa kàn béèrè. Ìbéèrè tó bá ti jáde kúrò ní ọmọ ògùn sí àǹkọ́lọ́wọ́. Ẹ̀rí pé ìdánilẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ kí bàtà jókòó ní kíláàsì táǹkẹ́kọ̀ọ́ ni. Tọ́ba fẹ́ béèrè ní tí wọ́n ń kọ́ wa lọ́wọ́ ìní o béèrè lórí. Ìfáàsì ti ń kọ́ wa ní Nápò lóba ọwọ́ ní kíláàsì. Ọwọ́ akọ ní ọkọ àwọn ọpọlọ ṣe ìrọ́bù. Nígbà tó wá fẹ́ béèrè lọ́wọ́ ìbéèrè tó Ustaz ẹ dákun mo fẹ́ béèrè
àwọn ọ̀ràn yẹn àlùwàlá yóò ní ọ̀ràn yẹn àlùwàlá àtàtọ́ náà ìbéèrè tí a bá béèrè níbí wọ́n jẹ mọ́ nínú níbi tí ó ń kó wa lọ́wọ́ lágbàdé ìlú méjì. wọ́n ìbéèrè méjì péré ẹyọ kan lọ́dọ̀ àwọn ọkùnrin ẹyọ kan lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà. lórí ìgbà tí ẹ sọ̀rọ̀ fún wa nígbà tí àwọn ìṣòro máa sọ̀rọ̀ bí májèlé àpò ó pàdé gbogbo àwọn àmì ìgbà pátá nígbà tí wọ́n wá ń tó ìgbòho ó tún wá pàdé àwọn àjọyọ̀ kí ni àtòkọ̀ láàárín méjèèjì táwọn àtòkì bá àwọn àjọyọ̀ yẹn ń sọ. ó tún pàdé wọn náà láti sọ kalẹ̀ fún ògbọ́nù màdọ̀rọ̀ fi àìparí. wọ́n ní ìbéèrè wọ́n ní ọ́pàdé wọn sálẹ̀ ó tún pàdé wọn lókè wọ́n nígbà tí tó ń padà bọ̀ ó tún pàdé wọn. Ipe ó sì ní gbogbo wọn náà àrùwá háwájú súnmọ́ ní. Wọ́n ní tí ó ní gbogbo wọn lájú súnmọ́ ní tí ẹ̀mí ní àbí àti ara náà kí ló ti rí wọn. Wọ́n ní nínú ìpele ẹlẹ́ẹ̀kejì pé àlàyé ìbéèrè wọn bọ̀ bẹ̀. Insha Allah ta'ala. Ìlò pé pé àgbẹ̀kíbèrè ò pọ̀ tó rọ́pọ̀ nínú nǹkan tá a fẹ́ béèrè rẹ̀ ní ìsìn tó ìdẹ́kẹ́ wọ́n padà fún ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò padà fún débẹ̀ tó padà lè débẹ̀ ọ̀dàbẹ̀ tí ń kọ́ wọ́n kọ́ àdìgáwò kẹ́lìmọ̀ ọwọ́ ẹ̀dá fún wọn bí wà ní ìlú náà kànjú wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọkọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tí ò sí béèrè náà. Àwọn obìnrin náà fún ọ ní ọmọ àmọ́ tó wọ́n ní káàkiri ní alẹ́ ní ìlú tó ń kó sẹ́mọ̀ lọ ọwọ́ àrí bàbá kàtà wọ àrí. àní tó bá ti kọjá ibi tá a dé yìí gbogbo ìkan bẹ̀. ọtí ibi tá a bá bẹ́ẹ̀ kọ̀ dé ibẹ̀ ní lájẹ́ bí ìbéèrè lájẹ́ ọmọ àmà. wọ́n lọ́rùn ìṣẹ́lẹ̀ ẹ̀ka àti iṣẹ́ ìṣàlàyé ọjọ́ bí ẹ̀ka àti ìyẹ̀wò. wọ́n ní ànábì Mùsá ní ẹ̀dá tó fẹ́ wọ́n ní kí wọ́n parẹ́ fún. ẹ̀mí àwọn ànábì ọlọ́run tó ké tọ́gbọ́n wà mẹ́. Ayé bí tí ó wà gangan kìí sáàyè bí kéta oníṣẹ́nà. Ìbéèrè ibi abáfẹ́ pọ̀ lé ní ìbéèrè wọn. Wọ́n ní lẹ́tà wo ni ànábì Ibrahim ọwọ́ fún ànábì pé kó fún wa gbogbo àbára sáńgọ̀ wá nísàlẹ̀. Ṣé wípé kálukú ọmọ sábàtà kí ń bọ̀ ká mú orí bọ́pọ̀lọpọ̀ nípa ẹ̀rọ yìí àti wọ́n ti kàn sálẹ̀. Torí pé àwọn nǹkan yìí àwọn nǹkan tá a máa láǹfààní rẹ̀ lé kí o lè. Àríkù kìí ṣe lónìí ẹgbẹ́ ìjọ mi. Ní tó kún lé bá ga láǹfààní pé àríbèrè lọ́dọ̀ àwọn obìnrin. Ṣùgbọ́n yìí obìnrin àfẹ́sùn fún arákàlà bẹ́ẹ̀. Ọmọ yẹn ká di léèrè tí èdè ń pé ọwọ́ òdùkú lẹ̀lú tó ń lò. Àfẹ́sùn kan. Ṣé tí wọ́n ń sọ fún ẹ̀ tó ń yé wa? Tó ń yé ẹ̀tọ́rọ́? Kíláàsì làwọn àti ará akẹ́kọ̀ọ́ làwọn yìí gbé pé wá sí ìta gbangba. Ẹ̀rí tí wọ́n sọ máa ń pé àǹfààní ayé àwọn tí wọ́n bá jẹ́ ilé kí wọ́n wọlé tó nìkan lání. Kéèké sẹ́yìn pé tẹ̀síìrì ní yàrá Bódìjà. Kódà àrò ọjà gan máa wá. Iye eléko onóòjò púpọ̀ náà wá gbọ́dọ̀ sí rí. Ìyá aláta ọ̀nà wà. Ṣùgbọ́n eléyìí ẹ̀rí tí wọ́n sọ yìí. Iye eléko tó bá wá yọkùnrin òfin hàn. Kíní yóò ó yé wà. Yóò ti kí ó dáwọn ayé nìkan. Yóò lè èwo lẹ́ ń pè ní rúmọ́ọ̀tù, kí lẹ́ ń pè ní rúmọ́ọ̀tù. Nígbà yẹn bá ti kí ó dá ayé nìkan ní àwọn ọ̀gá ìwọ̀ yìí, yóò máa yé yìí. Àwọn obìnrin ẹja máa tẹ́ sílẹ̀. Ká sì máa ṣe àfihàn pé nǹkan yé wa nígbà yé wa. Torí bá a ti dákẹ́ wọn bí ìgbà tí ò yé ni. Àbí ìgbà tí yọ̀bá tọ̀rọ̀ á lè fi wọ́n ti náwó wá tọwọ́ ìlú lọ́dún. Alhan ọ̀dà àwọn ẹ̀fẹ̀ wọ́n ní tí a gba ìjọ ìlú. Ta ló náwó nìyí? Wọ́n ní kúrọ́ọ̀sì yẹn bọ́ọ̀wù ni ó ti rí. Sẹ́jẹ ni àbí nígbẹ́ sẹ́jẹ ni tó ó níyẹ̀. Tàlẹ́ntì ọjà ní àwọn obìnrin. Nínú àwọn obìnrin ta ló bẹ́ẹ̀ dáhùn?
wọ́n ní ta ní ọ̀dàn náà àwọn obìnrin ọbẹ̀ dáhùn. náà ọ̀yá ọ̀yá sọ̀rọ̀ ọ̀hún mílà wọ́n ń sọ̀rọ̀ àdúrà. Dára tí lóbi mi, ààrẹ̀wò náà wọ́n dá wọn, wọ́n ti ní ara àpẹẹrẹ ní ìsọ̀kúrẹ́ ara. Ọya bí ìhùkù yẹn ní ara, ọya ẹjọ́ òmù wọn sọ. Bá gbọ́. Bóò lórí, bóò lórí. Bóò ló ṣe rí. Ṣáàtú nínú àwọn obìnrin, ẹgbò ìyẹ́ ẹlẹ́rìí ń kọ́. Ìyẹ́ ẹlẹ́rìí, ìṣẹ́sù àbúrúkọ̀ dídà. Ìyá tí a pè é ìgbé ẹmẹ́rin ẹwà, ilẹ̀ yìí tẹ́ gbọ́, àyẹ́lẹ́rìí ti sá lọ. Àrọ́bì kankan tó mọ̀ tó lè sọ bíbà rọ́pù tẹ́rí fún wa bá ìsàlàyé. Dání, baraka lọ sí. Ìmọ̀ ẹ̀lẹ́ lọ ní ìsìn. Káàkiri ní ìsìn. Ọjà ó kúrú, wọ́n ní kúrọ́ọ̀tì ó kúrú. Náà, a ti rí i pé àwọn obìnrin wọ́n ń gbọ́yé torí pé wọ́n ti fún òòlù lórí funfun ara wọn wà lórí ara torí ká ṣe ń kí lọ́rọ̀ lọ. tó abẹ́ aláàtún hàn náà kààlà kọ́lọ́n kó jẹ́ bí ẹ ti ń kọ́ wa kọ́lọ́n kó jẹ́ kọ́ máa yí wa o kọ́lọ́n kó jẹ́ máa yí wa. alhan á dá ìdánilẹ́kọ̀ọ́ yìí á dàbí báyìí pẹ̀lú pé torí pé á ti kírun kókó ti pé á máa lọlé á kírun. gbogbo àwọn akéde tá a ti wá dàtà wọn sí ọ̀rọ̀ afla tí a fẹ́ ti ní ọ̀la tọ́kàn ẹ jẹ́ ká yọjú wa kájọ yanjú ètò lónìí àti àwọn tá a ti ní yóò dùn ká yọjú wa kájọ yanjú ètò tó yí pé kálukú ọmọ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ẹ̀ máa dé. Kí ni question wọn? Bùrọ́ọ̀tù. Bùrọ́ọ̀kù, mo ní ìgbé ẹ̀dẹ̀ kan nínú àwọn ọkùnrin tí ó bá ní sẹ́lẹ̀ bákanà káṣì, ẹ̀bá gbé fáwà káṣì. Búrọ́ọ̀kù ní jábà tó tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ lọ tó 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 ìyàwó. Bárakàlọ́ fi. Bóò lórí. Ẹranko Bárakàlọ́ fi ìgbésẹ̀ yẹ. Kí ni kọ́lọ̀ rẹ̀? Kí ló jẹ́ fi ń pè ní bàrọ̀ búrọ́? Búrọ́ mo tìrìkì tó mi bá. ọ̀nà mi torí ìdí méjì ni. Aláwọ̀ wọ́n mú aláti yàrá ẹ̀ báwọ̀pọ̀ pé tó bá wù tó bá wù ní mọ̀lẹ́mọ̀lẹ́lẹ́gbẹ́ tó bá wù tí ojú ẹ̀ bá rí ẹgbẹ́ náà ni ó kò ní láti tẹ̀. Torí sísáré rẹ̀ tọ́jọ ìṣesí mọ̀nàmọ́ná tí ọkọ̀ là. Sísáré rẹ̀ tó jọ ìṣesí mọ̀nàmọ́ná ẹlẹ́ẹ̀kejì ni pé àtàrà káríkù àrùkọ́ọ̀rù lọ́jọ́ pé kò ní black pẹ̀lú lára gbogbo ẹran tó bá jẹ́ white tí tó black díẹ̀ díẹ̀ wà lára ẹ̀ ní ń pè ṣáà tún bàrùkọ́. ọ̀yá sọ́jà ni. Gbogbo ẹran tó jẹ́ pé gbogbo ẹran tí ó jẹ́ white wọ́n ní black kéèkéèké wà lára ẹ̀. Káàkiri kó bá ní pẹ̀lú tó ti yá ọ̀bẹ̀ ọ̀yá. Allahu Akbar, Allahu Akbar.
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا